Tètè dé ajé olókun, tètè dé o ajé ọlọ́sà o, ajé wọlé bí o tètè dé ajé o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ là bọ́rú ẹ là àbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ́ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kójú náà fọ́ o, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin etí yín ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Wọ́n kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń fi ìgbà gbogbo ọjọ́ gbogbo àsìkò gbogbo tẹ́ ẹ fi ń tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ́ àgbà ní gbogbo àgbáláyé o. Lágbára Ọlọ́run ọba Elédùmarè ẹ ò ní fi mí ṣàwátì o, èmi náà ní fi ń ṣàwátì nínú ayé o. Lónìí ìwọ tí o bá yára ògùn tó o bá yára ògùn ṣíṣe, mo tún fẹ́ yọ̀ǹda iṣẹ́ àṣírí owó kan fún yín lónìí kẹ́ ẹ tún máa fìyàn sárárin dín o. Bí wọ́n bá ẹsẹ̀ pàdé ìkànnì mọ́mọ́ ọ̀dọ́ àgbà fúngbà àkọ́kọ́, tàbí wọ́n ṣàìtò mi sí ọ, tàbí ọ ṣáàṣì fún iṣẹ́ kan làwọn YouTube channel recommend iṣẹ́ mi fún ọ, ìwọ náà follow àkáǹtì yìí kó subscribe sórí YouTube channel mi. Eléyìí yóò lè máa fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwéwí àtẹgbò tèmi ọmọ ọ̀dọ́ àgbà ń fi ta ọmọ aráyé lọ́rẹ o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí là ń pè ní iṣẹ́ kan tó jẹ́ wípé béèyàn bá ń lò ó, a máa mú owó, a máa mú ọlá wá fún ènìyàn. Ẹ̀yin ènìyàn mi ká sì má parọ́, ilé ayé tá a wà yìí ń tá a nílò náà ní kúdí. Owó ni k'Ọlọ́run ọba Elédùmarè má fòṣe ta ẹnìkọ̀ọ̀kan wa o. Àwọn bàbá wa wọ́n fi àwọn àṣírí yìí kalẹ̀ láti lè jẹ́ kí a máa lò iṣẹ́ tí ó sì dájú dáadáa ní tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ń lò ẹ ò rí àṣírí Elédùmarè tó wà nínú ẹ o. Ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ́ àgbà, mi ò fẹ́ ká pẹ́ torí mo kàn ní sáré wá láti wá yọ̀ǹda iṣẹ́ náà fún yín ni. Mo fẹ́ ní sáré wá láti wá yọ̀ǹda iṣẹ́ náà ní fún yín ni. Ìbéèrè kan lè fẹ́ máa jẹyọ wípé ǹjẹ́ ta ló lè lò ó? Ọkùnrin lè lo àṣírí yìí, obìnrin lè lò ó. Bẹ́ẹ̀ sì ni wípé ẹni sí ọwọ́ lè lò ó, ẹni káràkátà lè lò ó, ẹni tó ń gba kọ́ńtíráàtì lọ́tún lósì náà ó lè máa lò ó. Iṣẹ́ yẹn yóò mọ ọmọ iṣẹ́ ńláńlá wá fún ni. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ orí afẹ́fẹ́ náà àwọn náà lè lò ó. Ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ gan lè lo iṣẹ́ yìí. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọ̀nà wa ṣí fún ẹni yẹn. Iṣẹ́ tí ò ní lọ́wọ́ yẹ á padà dẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ tó bá ń lo àṣírí tí mo fẹ́ fi kalẹ̀ yìí. Báwo la ò ṣe ẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́ ẹ lọ bá mi lọ wá alágẹmọ àyè kan tá a mọ̀ sí ọ̀gà. Ẹ sì bá mi wá aláǹgbá àyè kan, ṣùgbọ́n aláǹgbá akọ ó ní a bá mi lò tó jẹ́ àyè ẹyọ kan. Ẹ sì bá mi wá ọ̀pọ̀lọ́ tó náà jẹ́ àyè ẹyọ kan. Ẹ bá mi wá odidi atari ẹyọ kan. Ẹ bá mi wá ewé jìnrìn tútù. Ẹ sì bá mi wá ewé ewúro tútù pẹ̀lú owó agbọ́nrán 500 naira mẹ́ta pẹ̀lú apẹ ìjóògùn yín. Báwo lẹ ò ṣe ẹ máa bá mi ká lọ. Ẹ máa bá mi mú 500 naira kan, ẹ máa bá mi rá rúbúrúbú, ẹ máa bá mi kì í bẹnu ọ̀gà láàyè, ẹ kì í mọ lọ́lọ̀ fún dáadáa láàyè. Ẹ tó bá mi mú 500 naira mìíràn, ẹ bá mi lẹnu aláǹgbá yìí náà kẹfì ǹkẹ́ kí aṣọ kan bọ́ ẹ fi yẹ ẹnu rẹ, ẹ kì owó yìí bọ̀ lẹ́nu náà láàyè. Ẹ tó bá mi mú 500 naira lẹ́ẹ̀kẹta, ẹ bá mi kì í bọ ọ̀pọ̀lọ́ yìí náà lẹ́nu láàyè. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe báyìí tán, ẹ bá yín fi ewé jìnrìn tí mo sọ lẹ́ẹ̀kan, ẹ bá mi fi tẹ́lẹ̀ inú ìkòkò yìí. Ẹ bá mi gbé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta, ẹ bá mi gbé sínú rẹ̀, ẹ bá mi gbé sórí ewé jìnrìn yìí nínú ìkòkò tẹ́ gbé sí. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀, ẹ bá mi fi atari kan náà lé. Lẹ́yìn náà lẹ wá ṣẹ̀ṣẹ̀ bá mi kó ọ̀pọ̀lọpọ̀ ewé ewúro
tẹ́ bá ń jáwé ewúro yìí ẹ má jẹ́ kó kanlẹ̀ ìgbà tẹ́ bá já tẹ́ má jẹ́ ó kanlẹ̀ ẹ bá mi kówé ewúro yìí kó lé téńtélé lórí ẹ kó lé lórí mọ́lẹ̀ dáadáa kó pọ̀ dáadáa ẹ wá bá mi farabalẹ̀ jó láìsíwò tẹ́ bá ti bá mi jó kinní yìí tán láìsíwò ẹ bá mi lọ̀ kúnná dáadáa ẹ bá mi dà á sínú ìgò funfun tàbí kẹ́ bá mi dà á sínú àdó kan báwo ni ẹ ó ṣe máa lò ẹ máa bá mi ká lọ. Tẹ́ bá fẹ́ lo iṣẹ́ yìí ẹ já máa fìyàn gbìyànjú àti máa fi ọtí líle lò ó láàárọ̀ kùtùkùtù pẹ̀lú ìwúrí owó báyà bá ń lo iṣẹ́ yìí dáadáa ẹ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta sọ́jọ́ kẹrin ẹ ò mọ rí àwọn ipa ribiribi ọ̀nà tó ti dí abẹ́rẹ́ sí ní là ẹni tí ò rántí yín gbé ire fún yín gbé owó fún yín abẹ́rẹ́ sí ní máa rántí yín ó wà lára àwọn oṣó ó wà lára àwọn àṣírí ọlà tó dájú dáadáa ẹ má fojú kéré rẹ o èmi ọmọ yín náà ni Dr. Moduagba ọlọ́run ọba elédùnmarè ò ní fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ o ewé a máa jẹ́ ẹ̀mí ìmúrèyàn lábẹ́ comment section sì bá mi share rẹ̀ sáwọn ènìyàn yín eléyìí ò lè jẹ́ káwọn náà lè jàǹfààní nínú ewé yìí o ewé á túbọ̀ máa jẹ́ fún ọ egbò á túbọ̀ máa jẹ́ fún ọ èmi ọmọ yín náà ni Dr. Moduagba mo ń lọ mo tún padà bọ̀ ó dìgbà.